àáfàá kan sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ó ní kì í ṣe wípé àwọn sọ̀pọ́ọ̀tì ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ní n táwọn ń sọ̀pọ́ọ̀tì ní Muslim ticket ó ní gbogbo campaign táwọn ń ṣe lọ́wọ́ yìí níbi dìbéètì kan ló ti sọ ṣe pé Jingiri sọ tiẹ̀ àáfàá Jingiri sọ tiẹ̀ láìpẹ́ yìí ó ní we are fighting for Islam not Tinubu cleric defence Muslim ticket orúkọ àgbààfà òun ni wọ́n jẹ́ olórí Jamaatu Isalati Bida wa Ikamati Sunna Malam Abdulrahman Nuhu Al-Malik has declared his support for President Bola Tinubu and Vice President Kashim Shettima. Muslim administration is driven by religion, not loyalty to the president. Ó ní torí ẹ̀sìn ni kì í ṣe nítorí torí ẹ̀sìn tàwọn. Ṣé ìlú tírú eléyìí bá ti ń wá tí wọ́n ti ń sọ àwọn derogatory statement báyìí ṣé àwọn irú èèyàn bẹ́ẹ̀ lè jẹ́ kí orílẹ̀-èdè yẹn ní ìlọsíwájú? Ṣé wọ́n lè jẹ́ kán ní ìdàgbàsókè? Irú èèyàn wo nìyí? Nígbà wo la fẹ́ gbọ́n? Nígbà wo la fẹ́ kẹ́kọ̀ọ́? Nígbà wo la fẹ́ ní ìdàgbàsókè? Ìgbà wo la fẹ́ mọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn? Northerners lẹni tó ń sọ̀rọ̀ kò ń ṣọmọ Saudi Arabia. Àwọn Saudi gan tó lẹ̀sìn wọn kì í jáde báyìí kán dẹ̀ máa sọ̀rọ̀ ẹlẹ́sìn míì láìdá. Níbo lẹ wà nígbà tọ́lọ́run dá yín? Níbo lẹ wà àwọn baba ńlá kú baba ńlá yín? Story wo ni wọ́n mọ̀ nípa Ọlọ́run? Ìwé tẹ́ ẹ gbé dání tá a pè ní ìwé mímọ́ ta ló mọ bó ṣe jẹ́? Wọ́n ní wọ́n sọ̀kalẹ̀ ni sọ́wọ́ ta ni? Ta ló wà ńbẹ̀? Wọ́n kọ́ ni ta ló kọ́? Ibi tá a ti ń sọ pé eléyìí ọ̀dà tọ̀hún ọ̀dà ọkàn ẹni nígbàgbọ́ ẹni ìwọ fúnra ẹ mọ tó tó àti tó yẹ. Ṣé àlùjànnà tó ń pariwo yìí tó ń torí ẹ̀ fẹ́ dá wàhálà alẹ́ nínú ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà yìí ṣé ìwọ ló dá àlùjànnà? Ṣé ìwọ ló kọ́ àlùjànnà? Èrè àsàlátù jáde ó kọrin ní ṣọ́ọ̀ṣì àwọn alákatakítí bọ́ọ̀ta wọ́n ní kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀. Ara ẹ̀ rèé o. Tó bá yá sì máa ráwọn tó máa sọ pé béèyàn bá mú mi kò ní wà àlùjànnà, béèyàn bá jẹun kò ní wà àlùjànnà. Kí ló dé tí wàhálà ẹ̀sìn mùsùlùmí yìí tẹ́ ẹ̀ jẹ́ kó pọ̀? Kí ló dé? Muslim ticket nígbà tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì náà àti ẹlẹ́sìn àbáláyé bá wá yarí pé kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ máa wá da gbogbo ẹ̀ gudugudugudu ẹ ní jẹ́ kórílẹ̀-èdè ó ní ìlọsíwájú. Tó bá jẹ́ wípé ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ní tíkẹ́ẹ̀tì wọn wáyé àwọn mùsùlùmí ọmọ ti bà nǹkan jẹ́. Tó bá jẹ́ Christian ticket but àwọn kìrìsìtẹ́nì ò torí ẹ̀ sọ̀rọ̀ ó jẹ́ Muslim ṣé ẹni tí ó tún lù ṣe la wà áfítà ni àbí ẹ̀sìn? Sẹ́ni tó máa jẹ́ ká jẹ́ èèyàn táwọn ọmọ wa máa ní ọjọ́ iwájú rere la wà áfítà ni àbí ẹ̀sìn? Ìtàn sọ ni pé bí ẹlẹ́sìn mùsùlùmí sí mùsùlùmí bí ò bá níwà tó dáa tí ò sì níbi rere tán gbé wa rè ó pè àwọn káwọn máa jẹjẹkújẹ lábẹ́ wọn ju pé káwọn jẹun tó dáa lọ. Ṣérú àwọn tá a fẹ́ sọ wípé a fẹ́ jọ máa jọ gbére ẹ wò ronú wọn. Àbẹ́yìn náà prefer kẹ́ ẹ máa jẹ grass ewéko lábẹ́ ẹnìkan torí pé ó jẹ́ ẹlẹ́sìn yín dáhùn kí ayé yín dára kí tọmọ dára lábẹ́ ẹlẹ́sìn míì lọ. Rádaràda lélẹ̀ akínyìn bẹ́ẹ̀ ṣe wò wá.